àwọn ẹlẹ́mìí-kẹ́mìí, àwọn oníṣẹ́ ibi, àwọn alárékérekè, wọ́n tún gbé dé o, wọ́n tún ti gbé dọ́dọ̀ Naomi again. Wọ́n ní láti máa sọ pé wọ́n ní kan jáde pé ó lóun àbúrò àbí Ashley brother, ó lóun Ashley brother, pé ó lóun fẹ́ fẹ́ Naomi, ó fẹ́ Simi, àbúrò Naomi, pé òun máa ń rí ọmọ yẹn lójú àlá, pé òun máa ń rí Simi lójú àlá, lóun máa ń tó ń jẹ bẹ́ẹ̀, òun ò tiẹ̀ rírí, tóun bá lálàá Simi lòun máa rí, tóun bá lálàá Simi lòun máa rí, wọ́n pe orúkọ ẹ̀ ní Simi, òun ò dẹ̀ rírí, òun ò dẹ̀ mọ̀. Ó kàn ó kàn dìde ní kó máa ṣáàṣì. Ó ní everyday ó ní tóun bá dìjú báyìí Simi lòun máa rí mi, pé òun nífẹ̀ẹ́ ọmọ yẹn, òun ní gbogbo ẹ̀, bó ṣe wá di ìjókòó wá gbé kí ló ń jẹ́ íńtánẹ́ẹ̀tì ló ń search. Ó ní lòun bá rí Simi, ó search àbúlọ Google àbúdẹ̀ search ẹ̀ ní íńtánẹ́ẹ̀tì, lòun bá rí ẹni tóun rí gangan lélẹ̀. Òun wá fi hàn ọ̀rẹ́ òun kan, ọ̀rẹ́ òun wá sọ pé eléyìí ò mọ̀ ni, lóun ò mọ̀, ṣe bá àbúrò Naomi lélẹ̀. Naomi orogún Ashley sister ẹ̀ ṣé òun ni ó láwọn pípọ̀ ìdẹ́ nice o, òun máa fẹ́ ọmọ yìí. Ó ní bó ṣe máa ń ròyìn wọn nílé wọn pé wọ́n ti gúdù jù, wọ́n ti nice jù, oníwà tútù ni wọ́n, oníwà kiri kan níwà rẹ̀ rẹ̀, àbẹ́ẹ̀rí bẹ́gbọ́n ẹ̀ náà ṣe níwà rẹ̀ rẹ̀, tó wá pé òun máa fẹ́. Tó wá pé ìdílé Naomi ló ti jáde, wọ́n lábúrò Naomi ni, ó lóun máa fẹ́ o. Bó ṣà ṣe wọ́n ló lọ bá àwọn ibi tó ti lọ bá kí ló ń jẹ, wọ́n ṣà ní wọ́n lọ bá Simi, òun àtọ̀rẹ́ ẹ̀, pé báyìí káṣá báyìí káwòdì, nǹkan báyìí làwọn bá wà. Ló bá ní níbo ló ti mọ̀ mí rí, mo ti mọ̀ ẹ́ rí. Ló bá kálàyé bóun ṣe máa ń rí ó máa ń ṣe rí Simi lójú àlá. Bí Simi ṣe wá ní níbo lẹ ti wá, níbo lẹ ti wá, kí ni ìdílé yìí. Ló bá ní òun wá láti ẹbí Láfògìdì kan náà ní ẹ̀rù. Ó ní ṣé wọ́n rán yín wá fún òun ni. Ẹ kúkú mọ̀ pé ọ̀rọ̀ ẹnu Simi òkúkú dà. Kò dàbí ẹ̀gbọ́n ẹ̀, díẹ̀ náà ló fi ní ẹ̀gbọ́n ẹ̀ fi ṣe kínní díẹ̀ jù lọ, bẹ́ẹ̀ tó òun ò fẹ́ nonsense. Wọ́n ní bó ṣe sọ fún pé ṣé wọ́n rán yín sí mi ni. Ó ní ṣé òun wá sọ fún pé òun wá ọkọ ni, tó fi di pé òun wá ń rí òun lójú àlá. Òun ò ṣe o, ẹ̀yin bí báwo, kóun kúrò nínú frying pan tó bọ́ sí fàyà. Ìdílé yín ò dáa. Àbí ṣe ìdílé yín tí Ashley ti wá láyé. Ó ní kó jọ òun yàtọ̀, òun ò sínú àwọn irú ìwà tí Ashley o, kó tẹ̀sí òun. Ó ní níbo, ó ní Mr. Man tètè máa bẹ́sẹ̀ sọ̀rọ̀, torí bí mo ṣe wà yìí mi ò polówó ara pé mò ń wọkọ̀. Tí bá tiẹ̀ ń wọkọ̀ kì í ṣe bíi tiyín, marada má máa rì débi instead tí màá fi fẹ́ ẹ̀yin Láfògìdì. Ẹ̀yin báwo. Ó ní àwọn lálàá, òun ṣe ìyẹn ní lọ sùn padà kó lọ tún àlá lá, kó lọ tún ìran ẹ̀ rí, kì í ṣòun lórí. Ó máa ṣe kékeré. Wọ́n ní bó ṣe wá ní ṣèbí ìwọ lálàá ni, ṣé wo ló lálàá, èmi ò dẹ̀ lálàá, mi ò dẹ̀ rí ẹ rí nínú àlá. Ṣó ti sùn, wọ́n lọ sùn kó tún àlá lá, èmi náà wá lọ sùn, kémi náà wá rí bóyá tí mo bá rí ẹ lójú àlá, àìṣẹ̀ wá jókòó á sọ̀rọ̀ pé ṣùgbọ́n kì í ṣe Láfògìdì kó tutù ẹ̀dà. Wọ́n ní bó ṣe wọ́n rán ẹ sí mi ni, pé lọ sọ fún tòun tó rán ẹ pé ó ti ṣì kì í ṣe bí. Wọ́n ní Simi fi wé gègèlè, ó fi wé gègèlè. Wọ́n ní bàbá ìṣá ni àníṣe òun nífẹ̀ẹ́ ọmọ yìí, òun fẹ́ fẹsẹ̀ òun fẹ́ ṣe. Wọ́n bá lọ bá kábíyèsí, bí kábíyèsí lè bá
Simi sọ̀rọ̀ tó ṣe gbá tó ṣá wọn náà lọ bá kábíyèsí ni Simi wo lẹ sọ pé ṣe lọ bá wọn ní Simi wọn làbúrò ìyàwó yìí ni ṣé tàbúrò ìyàwó mi wọn ní kábíyèsí wa ni nígbà tó bá ti ó sọ pé fẹ́ fẹ́ ṣé ẹni tó fẹ́ fẹ́ ṣé wàá tiẹ̀ ti ṣàrẹ́jìmẹ̀t ó ní ẹkún òun ti sọ fún pé ó ní òun ò gbà nítorí ẹ̀ la ṣe wá kábíyèsí kẹ́lẹ́ bá wa bá sọ̀rọ̀ wọ́n ní kábíyèsí wa ní èwo ń tòun kí n tòun ṣé òun ló fẹ́ bẹ́ẹ̀ sọ pé fẹ́ lágbájá àbí kò má fẹ́ lẹ́mẹ̀ẹ́dù òun ò ṣe irú ẹ̀ ó ní jẹ́ kó òun sọ fún un ó lóun ò kì í sọ̀rọ̀ ó ní tẹ́yìn méjèèjì bá ti sọ̀rọ̀ tọ́rọ̀ bá ti yanjú tẹ́tí bára yín tẹ́tí bá ọ̀rọ̀ débì kan no problem ó ní ẹ̀yin méjèèjì ẹ̀ wá màá sọ pé mi lè sọ fún yàn pé má fẹ́ lágbájá àbí fẹ́ lágbájá nǹkan báyìí ni kò ṣe pẹ̀lú lágbájá nǹkan báyìí ni kò má ṣe pọ́ lọ́wọ́n nìyẹn òun máa dúró nídúró pé tó bá dọjọ́ iwájú ẹ sọ pé lágbájá ẹ má pe orúkọ mi o ẹ má fi orúkọ mi sínú ọ̀rọ̀ yín rárá ẹ̀yin méjèèjì lè ní agreement yẹn lọ́wọ́ tẹ́ bá ti agree lọ́wọ́ ara yín ẹjọ́ wá pé tèmi ní pé bẹ́ẹ̀ tẹ́ máa involve mi nù marriage yín pé wọ́n ṣe pé kó bá tiẹ̀ má dárúkọ òun wọ́n ní bàbá wọ́n ní kábíyèsí wá ní wọ́n ní bàbá yẹn wá ní àkábíyèsí torí ẹ̀ la ṣe wá bá yín pé ẹ̀yin náà lè bá wa yanjú ẹ̀yin lè bá ṣe kínní kò sí yanjú kankan tóun fẹ́ yanjú tóun fẹ́ bá yín yanjú ẹ lọ ríra yín kẹjọ ọmọ ara yín kẹjọ ṣe kínní wọ́n ní bó ṣe wá di ló bá tún lọ bá Simi ní àníṣe ṣé ìwọ ti lọ sùn padà èmi ò dẹ̀ tí ì rí ẹ lójú àlá mi ì tí ì lálàá tí n bá ti lálàá màá wá sọ fún yín ó ní bí Simi ṣe discharge ẹ nìyẹn wọ́n ní kò jẹ́ kí Simi gbádùn ó màmá pè lórí fóònù Simi ní a ní alákọ̀ọ́bá ẹyin bí báwo tó máa ti fẹ́ èèyàn kì í ṣe bíi fámìlì Láfògìdì kì í dẹ̀ ṣe bíi fámìlì Ashley báwo ó ní ṣé wọ́n rán ẹ̀ ní abájọ òun ti gẹ̀ẹ́tì wọ́n ní Simi wá sọ pé ọlọ́wọ̀n ní jẹ́ nǹkan tó ń fojú àǹtí òun rí lòun náà tún fẹ́ lọ kó sí àárín wọn òun tutọ́ ẹ̀ dànù ó ní láìlé ó ní abájọ ó ní ọgbọ́n ni o this is set up o òun ò ṣe ó ní pẹ̀lú gbogbo ẹ̀ ó ní bóun tiẹ̀ fẹ́ anybody kì í ṣe bíi Láfògìdì ẹ rí i pé wọ́n tánìṣí méjì wọn pẹ̀lú gbogbo ìtọ́nṣe tó bá tiẹ̀ fẹ́ fúnyàn níyàwó ṣé Naomi àwa ní òun ò rí ẹni fún níyàwó àwọn ọ̀tá òun lòun fẹ́ tún ju àbúrò òun síbẹ̀ nbí kan ti wá tẹ́lẹ̀ tó sọ pé yẹn ń gbé kiri tó jẹ́ pé àbúrò Rónkẹ́ olórí Rónkẹ́ ẹ ṣàgbọ́ ariwo yẹn ti gbé títí pé ó tiẹ̀ ti mú yẹn mọ́lẹ̀ gan ó ti mú àbúrò Rónkẹ́ yẹn ó ti mú yẹn mọ́lẹ̀ àbúrò Rónkẹ́ ti mú Simi tó jẹ́ pé Simi ò tiẹ̀ fẹ́ gbọ́ fèrè ọlọ́dẹ mọ́ ló ń lọ rere Ọlọ́run ló bá dá Simi padà sí àwọn pípù yẹn tó ń ṣe jàǹbá fún tí Naomi kékeré pé kì í ṣe bí so kólúkálukú wáyàwó ẹ̀ síwájú wọ́n ní bí Simi ṣe discharge wọn nìyẹn wọ́n ní Simi tóun bá tún gbọ́ tó tún pé aago òun máa bẹ́ẹ̀gì fún un kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n má déwájú òun àwọn túláàsì ẹbí so ẹ mọ̀ pé ó dáa kéèyàn ṣe dáadáa orúkọ rere wọn ló sàn ju wúrà àti fàdákà wọ́n bí wọ́n bá ṣe rere ara kí ayọ̀ bí ẹ̀yin èèyàn mi wọ́n ní kí n sáré gbé bòrin yìí wá sétí gbọ́ yẹn ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi ibi tó kù sí comment section ṣé túláàsì ni wọ́n wá réèyàn wá fóun fẹ́fẹ́ Simi á jẹ́ pé ìdílé àwọn tó ń gbógun ti ẹ̀gbọ́n mi ni mo fẹ́ tún lọ kóra mi bá pé láyé ẹ ṣé gan èèyàn ayọ̀ o.